Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin a kú ewu ọdún tuntun, ọdún ayọ̀, ọdún ìdùnnú, ọdún ìgbéga ló máa jẹ́ fún gbogbo wa. Amúwọ̀n báyìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àáfàá méjì kan. Àáfàá yẹn ẹ̀gbọ́n tá àáfàá yẹn sọ sẹ́yìn náà ti gbọ́ pé sọ màá tó wá lẹ́yìn. Mo tún fẹ́ sọ̀rọ̀ lórí mùdírù, ọ̀rọ̀ lórí àáfàá wa mùdírù Markaz ẹ̀gbọ́n táwọn náà sọ. Ṣé ẹ rí àáfàá tó ń ṣépè lé MS bàbá lórí dáwà tó gbé dání, gbogbo èpè tó ṣẹlẹ̀ MS bàbá yẹn títí ẹ ló máa jẹ́ tọmọtọmọ, àti gbogbo ọ̀ràn díran irú ẹ̀yìn àáfàá bẹ́ẹ̀ tẹ́ bá ń ṣépè lé MS bàbá àtàwọn tọ́jọ́ ń ṣe dáwà wọn. Nǹkan táwọn MS bàbá ń ṣe tó bá jẹ́ pé rọ́nà ń pa ẹ jáde wá kẹ́ wá já wọn kálásì. Ẹ rí wọn, ẹ rí ìtàn tú, ṣé rọ́nà ń pa ni? Ìtàn sọ ṣé rọ́nà ń pa ni? Wọn ò parọ́. Ẹ̀dẹ̀ ń ṣépè àáfàá lórí burúkú kan tó máa ṣòfò tọmọtọmọ. Ó MS bàbá máa kú ní ọdún yìí. MS bàbá ò bá kú, ìwọ ni kó lọ pa. Tíràwọ̀ ẹ̀ ò bá wálẹ̀, ìwọ ni kó lọ járàwọ̀ ẹ̀ wálẹ̀. Ẹ̀yin lẹ́ẹ̀ tó lóògbò tó MS bàbá nù dílé yín. Inú ìran yín èèyàn mélòó ló lóògbò lórí dáúlà lóbi MS bàbá? Ìwọ àáfàá tó ṣépè ní MS bàbá yẹn ò ní sóríire tọmọtọmọ. Gbogbo nǹkan tí gbogbo yín àti gbogbo ẹ̀yin àáfàá tó kù, gbogbo tẹ́ bá dé ẹ̀rù òru MS bàbá ló máa jẹ́ tí tọmọtọmọ. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ kó jẹ́ tọmọ yín tẹ́ ẹ fokó ara yín bínú ọdún 2026 òun ní kẹrù MS bàbá. Gbogbo nǹkan tẹ́ bá dé ẹ̀rù òru MS bàbá ló máa jẹ́ ti yín àti tàwọn ọmọdọ́mọ yín. Ẹ̀yin olórí burúkú yìí wọ́n ní kẹ́ ìntẹ́ gbé dání tẹ́ fi ń lu jìbìtì fáwọn èèyàn kẹ́ wá dìfẹ́ǹdì ẹ̀ rí dìfẹ́ǹdì kí wọ́n lè pè kí lè pè tó wà ń bẹ̀. Ẹ̀yin olórí burúkú àfáà yìí ẹ̀ ní sóríire ẹ̀ ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ. Ìgbà tẹ́ mọ̀ pé nǹkan tẹ́ gbé lọ́wọ́ àṣírí yín ti tú. Nǹkan tẹ́ fi ń jẹun ẹ rí pé wọ́n ti bá yín fẹ̀ díẹ̀ síta ẹ máa ṣòfò ni. Ẹ̀yin olórí burúkú àfáà yìí bó ṣe padà bọ̀ wá bá yín tí bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ gbogbo yín máa gbẹ ẹ ní sóríire. Lórí ọ̀rọ̀ tí ẹ ti gbọ́ tí bàbá wa mùdírù Markaz náà sọ, ilé kéwú tẹ́ ń rán àwọn ọmọ lọ kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe, kí ló fi ń produce, kí ni nǹkan tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì tó wà láwùjọ tó ń fi kéwú ṣe tó ju àbòsí lọ? Kò kí ni nǹkan tó fi ń ṣe ju pé kán fẹ́ dúró èèyàn kan ṣe bí sími láì lọ. Terrorist the whole world, Muslim ni ìyá kan nísàlẹ̀ kókò lọ́jà gbọ́rọ̀ ẹ tún lọ sórí ẹ̀. Ìyá yẹn ti wọ́n abẹ́ for 20 years. Àìmọye ọmọ Ìlọrin tí ìyá yẹn gbà lẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe. Àìmọye ọmọ Ìlọrin tí ìyá yẹn gbà lẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣe ẹ tún lọ sórí ẹ̀. Látàrí pé ọpọlọ yín dúdú pẹ̀lú ìmọ̀ òfò, ìmọ̀ rádaràda, ìmọ̀ ẹ̀mí, ìmọ̀ kéwútẹ́ ẹni kò jẹ́ kójú yín là. Ìgbà tẹ́ ẹ̀ ríta ẹ fi ìmọ̀ lásán ẹ kàn fi bá lé ayé ara yín jẹ́. Ẹ pera yín láàfà eléyìí alóhùn àfà tọ̀hún wà. Kí ló ń jẹ́ àfà? Ẹ lọ ṣiṣẹ́. Iṣẹ́ làwọn à ń ṣe ló gbé wa débi tá a dé. Iṣẹ́ là ń ṣe ló gbé wa débi tá a dé. Àìmọye èèyàn ló mọ sítórì mi nílọrin yẹn. Àìmọye èèyàn ló mọ sítórì mi nílọrin. Àti kékeré mo ti ń ṣiṣẹ́ ni mo ti ń rówó. Àìmọye èèyàn ló mọ sítórì mi nílọrin. Èkó tí mo wà yìí náà àìmọye èèyàn ló mọ sítórì mi kó tó débi tó délé ni. Ẹ lọ ṣiṣẹ́, èèyàn máa ń ṣiṣẹ́ ni. Ọmọ káàárọ̀ òjìrè máa ń ṣiṣẹ́ ni. Kò sí nǹkan kan tí kéwú fẹ́ ṣe bẹ́ẹ̀ gbọ́ kan tí ṣe mùdírù Markaz sọ. Kò sí nǹkan kan táwọn fi kéwú ṣe. Kí wá láǹfààní ọdún mẹ́rin, ọdún mẹ́ta, ọdún mẹ́jọ tọmọ lọ lè kéwú tí ò wúlò kankan, tí ò láǹfààní kankan tó fẹ́ mú jáde lórí ẹ̀. Ìwọ òbí tó bá sì rán ọmọ ẹ̀ lé kéwú
èso àìní jẹun ọmọ ló ń ṣe ẹ yẹn because ilé kéwú tó fẹ́ fọdún mẹ́jọ tó fẹ́ lọ fi rán ọmọ yẹn kò sí àfùbáríkà kankan tó fẹ́ mú wọlé wá báyìí tó bá kéwú àfi kó ṣe fọwọ́ àná ló lè fi rówó àfi kó lu jìbìtì ló lè fi rówó wọ́n dẹ̀ ń pa wọ́n sí ni ò gbéyàn lu jìbìtì ń sìn déèdì bàyà ń jẹ ni wọ́n ń pa wọ́n sí ni ẹ má jẹran ọmọ ilé kéwú mọ́ ẹ jẹ́ kọ́ ọmọ yín lọ kọ́ṣẹ́ kó ṣiṣẹ́ ọwọ́ àbí kó kàwé àbí kó ṣòwò ẹ jẹ́ kọ́ ọmọ ẹ ṣe àwa mùsùlùmí ẹ jẹ́ ká ṣe nǹkan mi tó yàtọ̀ sí nǹkan táwọn àwọn aṣíwá àwọn babalábàbá wa ti ṣe tí ò má lùbáríkà bá wọn ẹ jẹ́ ká ṣe nǹkan mi tó yàtọ̀ sí nǹkan tó máa jẹ́ ká yé tó jẹ́ nǹkan tó máa yà àwọn bàbá wa wà lójú kan ẹ jẹ́ káwọn ọmọ àwa ẹ̀rà ta wà ẹ jẹ́ ká ṣe nǹkan mi táyé tí wọ́n lè tẹ̀síwájú ju tiwọn lọ. mùdírù mọ́kàsì lẹ́nu wọn lẹ́sà àti gbọ́ kò sí nǹkan kan gbogbo nǹkan tó ń ṣe nílé ní gbogbo ayé tó jẹ́ nǹkan wúlò fún gbogbo ayé èwo ni mùsùlùmí ṣe ń wẹ̀ ṣé fún táwọn èèyàn ni mùsùlùmí ṣe rí fìlà tí mo dé kò ń ṣe mùsùlùmí ló ṣe aago tó wà lọ́wọ́ mi kò ń ṣe mùsùlùmí ló ṣe ẹgbẹ́ kan tó wà aṣọ tí mo wọ̀ kò ń ṣe mùsùlùmí ló ṣe lórí bọ́sà tí mo wọ̀ kò ń ṣe mùsùlùmí ló ṣe bó ṣe rí lára tèmi ìyẹn bẹ́ẹ̀ náà ló ṣe nílé tiyín náà tẹlifíṣàn táwọn mọ̀ ṣé mùsùlùmí ló ṣe fáànù tẹ́ fi ń tẹ́ mọ̀ ṣé mùsùlùmí ló ṣe táyàsì tẹ́ fi rìn ṣé mùsùlùmí ló ṣe gbogbo nǹkan tẹ́ ń lò láyé yín èwo ni mùsùlùmí ṣe ń bẹ̀ kí wọ́n náà àǹfààní kéwó òfò tẹ́ ń jẹ́ kán lọ ké kí ni àǹfààní kéwó lórí burúkú tẹ́ ń jẹ́ káwọn ọmọ yín lọ ké ẹsọ ìwúlò kéwó orí burúkú yẹn ẹsọ wúlò ẹ̀ fún mi ẹsọ nǹkan tó fẹ́ mú jáde fún mi ẹsọ nǹkan tẹ́ fẹ́ jèrè lára ẹ̀ fún mi kò sí ìwúlò kankan tí ẹ fẹ́ jèrè lára kéwú ṣùgbọ́n àdọ̀rọ̀ bí ká rọ́bìlì iṣẹ́ àtàbáyá sí fún ọ̀sán alámàlà mùsùlùmí sọ́lọ́ ẹ̀rọ bí kẹrin sọ́lọ́.